mo kí gbogbo èèyàn ọmọ Yorùbá ẹni ní 22 nínú January 2024 sori important transportation very very important. Without a solid transportation orí kan ló lọ ní the other side. Government ló yẹ kó handle transportation system. Government ló yẹ kó wà kó jẹ́ kó sí lọ́wọ́ aráàlú. Government ló máa wá manage ló máa plan ẹ̀ àwa máa sanwó àlè máa rí services yẹn ọ̀kọ́ gbé fún private sector kó wá manage for 63 years Nigeria ò ní transportation system kankan àdánwò àgbákò ni. Lẹ́ẹ̀kan sí àwọn ọmọ Yorùbá sọ pé a ṣe Nàìjíríà mọ́ ìlú òfò ni olúkálukú ló ń lọ síbi iṣẹ́ torí gba àwọn tó ń rí yẹn nísìnyí wọ́n lọ síbi iṣẹ́ èmi náà lọ fún training tàbá wá ń sọ fún yín pé a fẹ́ Yorùbá country torí a fẹ́ lu system báyìí tó ṣiṣẹ́ Yorùbá nation.